Mo kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ìtàn àti òwe Yorùbá. Tòní rèé o, ẹni tí ò ní ṣe orò olórò kò ní fẹ́ ọmọ ọlọ́mọ. Ẹni tó mọ̀ pé òun ò ní ṣe orò olóró kò ní fẹ́ ọmọ ọlọ́mọ. Ní ilẹ̀ Yorùbá kò sí ilé tàbí ẹbí tàbí ìlú tí wọn ò ní orò tàbí ohun tí à ń pè ní ẹ̀sìn tàbí àṣà tiwọn tó fi yàtọ̀ sí ti àwọn ẹ̀yà mìíràn. Ó bẹ̀rẹ̀ láti ìlú dé ìlú. Láwọn ìlú tí wọ́n ti ń ṣe tó jọra wọn gan, tá a bá súnmọ́ wọn á rí i pé àwọn nǹkan wà bí nǹkan ìpìlẹ̀ tí wọ́n fi máa yàtọ̀ síra wọn. Ẹni bá wá mọ̀ pé òun ò lè ṣorò ìlú kan tàbí ti ẹbí kan, kó má fẹ́ ọmọ wọn ńbẹ̀. Nítorí pé bó o bá ti fẹ́ nígbà tí wọ́n bá ń ṣe orò yẹn àbí tí wọ́n ń ṣe ẹ̀sìn wọn, dandan ni kó o bá wọn ṣe. Ẹni fẹ́ mọ níjù yóò ṣàna ẹbọra. Kí là ń pè ní ìjù? Ìyẹn ni pé ẹni tó lọ sínú igbó kìjikìji tó fi ìlú sílẹ̀ bí téèyàn wà tó lọ fẹ́ ọmọ nínú ìjù. Àwọn wo ló ń gbé nínú ìjù? Ẹranko ń gbé bẹ̀, ẹbọra ń gbé bẹ̀. Èèyàn ò lè fẹ́ ọmọ ẹranko, ṣùgbọ́n àwọn ẹbọra yìí ní agbára láti pa àwọ̀dà kí wọ́n dàbí èèyàn. Béèyàn bá wá lọ inú ìjù tó lọ fẹ́ ìyàwó, yẹ kó mọ̀ wípé òun ò lè rí èèyàn gidi fẹ́ ńbẹ̀, ẹbọra ni. Ẹni bá mọ̀ pé òun ò fẹ́ tàsé àgẹ̀rẹ̀ sí nǹkan tẹlòmíì tí ò lè faramọ́ ohun tí wọ́n ń ṣe ńbẹ̀, kó má kọjá ààyè rẹ̀. Ní Yorùbá fi ń sọ pé ẹni tí ó mọ̀ pé òun ò lè ṣe orò olóró kò ní fẹ́ ọmọ ọlọ́mọ, torí ẹni tó fẹ́ mọ níjù yóò ṣàna ẹbọra. Ẹ ṣé, Ọlọ́run ó nífẹ̀ẹ́ ẹ̀yin náà. Ire o.